láti àjọ Mopcare fún àwọn àgbà wa. Ìwọ ìyá tí ó ju ọmọ rẹ lẹ̀ nígbà èwe rẹ sí gọ́tà, ìwọ tí ó sá lọ tí o kò bójú wẹ̀yìn, ìwọ bàbá tó ṣeré gélé nígbà èwe rẹ tí o fún ọmọ lóyún tí o kò bójú wẹ̀yìn. Ọ̀rọ̀ yìí ó sọ sí mi lẹ́nu bùyọ̀ sí pàápàá. Alẹ́ wá lẹ́ báyìí, ọmọ adìyẹ rẹ wá ti dòmùgọ̀, ọkàn rẹ kò balẹ̀ mọ́. Ǹjẹ́ báwo la ṣe lè rí ìràpadà lọ́wọ́ àṣìṣe àti ìbànújẹ́ tàtẹ̀yìnwá? Ǹjẹ́ báwo ni kì bá ṣe dùn tó tí ìràpadà bá lè dé bá ìyà, làálàá, wàhálà àti àìbójúwẹ̀yìn rẹ, nǹkan tí ó dá sílẹ̀ fún ọmọ, fún aya àti àwọn olùtọ́jú tí ó fi ọmọ ńlẹ̀ fún. Ọ̀rọ̀ yìí ta kókó púpọ̀ ó tó bẹ́ẹ̀ gẹ́. Ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí. Eléyìí jẹ́ ọ̀kan díẹ̀ lára oríṣiríṣi ìṣẹ̀lẹ̀, ìyẹn ìṣẹ̀lẹ̀ tàtẹ̀yìnwá tó ń kó bá àwọn àgbà wa, tó ń fa àìlera fún wọn. A gbà wípé nígbà èwe ni ìṣe tàbí àìṣe yìí ti wáyé o, ṣùgbọ́n àwọn ọmọ tí kò bá yín jẹ èso ọgbà àjàrà lẹ́yìn wá ń kan báyìí kẹ́ wọn náà gbọ́. Bí a bá wò lọ ṣàgbọ́n ẹ̀dùn ọkàn tí ó ń dà ẹ́ láàmú, ǹjẹ́ kò tán má ṣiṣẹ́ yìí bí? ìyẹn apá kan ẹ̀wẹ̀, àwọn tí kò mọwọ́ tí kò mẹsẹ̀ wá ń kọ́ tí eléyìí ti kó bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ò jẹ́ nǹkan mọ́ nítorí àṣìṣe àwọn òbí wọn. Ẹnìkan wípé kádàrá ni o, ṣé bí àpèmọ́ra là ń pe tèmi dire? Bí a bá dẹ̀ máa mú kádàrá, èwo ni kí a fi kó bá ogunlọ́gọ̀ àwọn ọmọ ẹlòmíràn? Òótọ́ ni ọ̀rọ̀ tá à ń sọ yìí o. A gbà wípé àníyàn wa ò yan òbí fún wa o, ṣùgbọ́n àníyàn wa yan ìṣe àti àìṣe wa ní ìgbésí ayé wa. Ṣé bí ẹ mọ̀ wípé bó ti wu ni la ṣe ń ṣàárọ̀ ẹni, bó ti wu ni la ṣe ń ṣe ọ̀sán ẹni, ṣùgbọ́n bó ti wu alẹ́ ní í ṣe ni